إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على من لا نبي بعده سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها الإخوان والأخوات، السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kó jọ̀ọ́ kí ó bá wa kí Ànábì wa Muhammad, kó bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo àwọn sọ̀hábà Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. Kọ́lọ́run bá kó jẹ́ kí ìkẹ́ àti ìgẹ̀ náà kọ́lọ́run bá kó jẹ́ kó dórí tiwa náà àtàwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Ọlọ́run jẹ́ kí ìkẹ́ àti ìgẹ̀ náà Ọlọ́run bá jẹ́ kó dórí wọn. Ọlọ́run wá má jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀ kúrò lórí ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, a tún ti dé sí orí ètò wa tí í ṣe bayanul haqqi, eléyìí tí a fi ń ṣàlàyé òdodo ẹ̀sìn fún àwọn ọmọ ènìyàn láti jẹ́ ká mọ̀ pé ní tí Ọlọ́run Ọba sọ rèé, tí ẹsẹ̀ wa kí ó lè dúró lórí ìlànà tọlọ́run Ọba àti tànábì sallallahu alayhi wa sallam. Òun náà ni ètò yìí ni ó fi ń bẹ. Ọlọ́run Ọba tó ti ní kétò yìí kó máa bẹ, Ọlọ́run ní jẹ́ kó kú láíláí. Àkọlé ọ̀rọ̀ wa tí à ń bá lọ òun náà ni ìkíni, ìkíra ẹni nínú Islam, tí a ń pè ní at-tahiyyatu fil Islam. Kíkíra ẹni nínú Islam, eléyìí wá ní apá kejì. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé gbogbo wa náà ni a ti ṣàlàyé fún nígbà tí a ń sọ̀rọ̀ nípa apá kìíní. A ti ṣàlàyé gbogbo ẹ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ ìkíni, tí lára ẹ̀sìn wa ní àbáṣà ni a ti ṣàlàyé, àti jẹ́ kó yé wa pé kì í ṣe àṣà, torí pé gbogbo ohun tẹ́sìn bá ti dá sí ó ti kúrò ní àṣà, ó ti di ẹ̀sìn. Wípé ẹ̀sìn ni, a sì ti mú ẹ̀rí wá láti inú Al-Qur'anil Karim, amẹ́rí wá nínú súnà Ànábì sallallahu alayhi wa sallam, tí ó fi ń rinlẹ̀, tí ó sì fi ń dá wa lójú wípé Ọlọ́run Ọba Allah ó ti ṣàlàyé fún wa pé a máa kíra wa. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó sì ti ṣàlàyé ẹ̀ fún wa bó la ṣe kíra wa, bó ni ẹ̀sìn ṣe ní ká kíra wa, àti ṣàlàyé gbogbo eléyìí tá ní ní bùkátà sí pípadà sí ibẹ̀ mọ́. Ṣùgbọ́n ní èní pẹ̀lú àṣẹ Ọlọ́run, nínú apá kejì tí mò ń ṣe lọ yìí, òun ni wípé a fẹ́ tàn mọ́lẹ̀ sí àwọn ìrújú eléyìí tí wọ́n máa ń mú wá fún wa, tí wọ́n máa ń ṣàlàyé ẹ̀ fún wa pé nípa báyìí ni wọ́n lọ mú àyà Al-Qur'an, wọ́n wá ṣe tàwílù ẹ̀ síbi tí wọ́n fẹ́, léléyìí tí kò sí nínú ìlànà tọlọ́run, tí kò sí nínú ìlànà tànábì sallallahu alayhi wa sallam. Màá mú wá àwọn ẹ̀rí tí kì í ṣe ẹ̀rí tó ṣe pé ó takò wọ́n ni tí wọ́n máa ń mú wá, tí wọ́n wá máa ń lọ lọ́rùn síbi tí wọ́n fẹ́ pé tọ́ torí àwọn báyìí aláṣẹ ló ṣe yẹ ká máa kúnlẹ̀. Wọ́n wá máa ka àwọn ẹ̀rí yẹn, máa ka àwọn ẹ̀rí yẹn fún wa, màá sì bà ẹ̀rí yẹn jẹ́ pẹ̀lú ẹ̀rí tí yóò sì yé gbogbo wa, ká lè bá mọ̀ pé kò sí ẹ̀rí kankan níbi nǹkan tí wọ́n ń sọ pé a lè dọ̀bálẹ̀ àbí a lè kúnlẹ̀ fúnra wa nínú ẹ̀sìn. Kò sí ọ̀rọ̀ níbẹ̀ rárá. So àwọn eléyìí tá a ti sọ fún wa síwájú, òun náà ní í ṣe ọ̀rọ̀, torí pé à ń sọ gbogbo ọ̀rọ̀ wa pẹ̀lú ẹ̀rí láti inú Al-Qur'anil Karim, a sì ń sọ àwọn ọ̀rọ̀ wa pẹ̀lú ẹ̀rí láti inú súnà Ànábì sallallahu alayhi wa sallam. Àmọ́ àwọn náà wá ní àwọn ìrújú lọ́wọ́, àwọn tí wọ́n sọ pé a lè ṣe, wọ́n ní àwọn ìrújú lọ́wọ́, àwọn ìrújú tí wọ́n ń tẹ̀lé, tí kì í sì ṣe ara rẹ̀, tí kì í ṣe pé ibi tí nǹkan yẹn sọ̀kalẹ̀ sí ni wọ́n fi sí. Wọ́n kàn ń lọ in tí ò ṣe lọ lọ́rùn ni wọ́n ń lọ lọ́rùn, tí wọ́n fẹ́ máa pe sẹ́mọ̀ pé ẹni tí ó bá pé tànkítàn, ẹni tí ó bá jẹ ogún kógún, ìtànkítàn ni ó pa, gẹ́gẹ́ bí òwe Yorùbá. So wọ́n á fẹ́ jogún kógún, wọ́n á wá pàtànkítàn tí kò sì bá mu rárá, tí kò bá lọ. Lára ìtànkítàn tí wọ́n máa ń pa, òun náà ni wọ́n á sọ fún wa wípé nínú Al-Qur'anil Karim, nínú Suratul Baqarah àyà 34, níbi tọ́lọ́run Ọba Allah ti ń sọ wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim,
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. Naam, ọlọ́run ọba aláà ń sọ ń bẹ̀ pé wa idh qulna lil malaikati, nígbà tí a sọ fún àwọn màláíkà pé usjudu li ádámà, ẹ forí balẹ̀ fún ádámà, fasajadu, gbogbo wọn ni wọ́n forí balẹ̀, illa ìbẹ̀lísà, àyàfi ṣàìtọ́nì nìkan, ìbílísì nìkan ló kọ̀ tí ò forí balẹ̀. Àbà, ó kọ̀, wàsítákìbárọ̀, ó ṣègbéraga, wàkánà mínàl káfírìn, ó sì jẹ́ kan nínú àwọn kèfèrí. Wọ́n á wá sọ pé tọ́ níbẹ̀ yẹ ọlọ́run ní kí wọ́n forí balẹ̀ fún ádámà, tó bá rí bẹ́ẹ̀ ó yẹ káwa náà máa dọ̀bálẹ̀ fúnra wa ni, ó yẹ ká máa kúnlẹ̀ fúnra wa ni, torí pé níbí báyìí ọlọ́run ní káwọn màláíkà kí wọ́n forí balẹ̀ fún ádámà. Ẹ wo nǹkan bẹ́ẹ̀. So ẹ rí ìsọkúsọ ọ̀rọ̀, àhesọ ọ̀rọ̀, sọ́lọ́ ń sọ̀rọ̀ kíkí níbí báyìí. Ọlọ́run ó sọ fáwọn, ìgbà tọ́lọ́run bá sọ fáwọn màláíkà wípé ẹ forí balẹ̀ fún ádámà, sọ́lọ́ ní kí wọ́n kí ádámà ni. Ọlọ́run ò sọ pé kí wọ́n kí ádámà náà, ọlọ́run ní kí wọ́n forí balẹ̀ fún ádámà. Bákan náà àwọn màláíkà lọ́lọ́run bá ń bá wí, ìwọ èèyàn ni wọ́n, ṣé wọ́n jẹ́ màláíkà? Kí ló kàn wọ́ pẹ̀lú èyí tí wọ́n ń sọ? Ọlọ́run ọba ó ń sọ fáwọn màláíkà, ọlọ́run pàṣẹ ni fún àwọn màláíkà rẹ̀ wípé ẹ forí balẹ̀ fún ádámà. Gẹ́gẹ́ bọ́lọ́run ọba tó ṣe wípé a ṣèyí tó bá wù ú ni, ó ní ẹ forí balẹ̀ fún ádámà. Àṣẹ nìyẹn látọ̀dọ̀ ọlọ́run, tó jẹ́ pé tọ́lọ́run ọba aláà bá pàṣẹ fẹ́dà kan àfi kó tẹ̀lé kó ṣe, bí ò bá ṣe yóò jìyà. Àìṣe ló kó bá ṣàìtọ́n tó fi di olórí ibú lẹ́ni. Ọlọ́run ní ẹ forí balẹ̀ fún ádámà. So àwọn màláíkà lọ́lọ́run bá ń bá wí, ìwọ ò kí ń ṣe màláíkà, èèyàn ni wọ́. Kí ọ̀nà búwo ló wá fi kàn ẹ́ látún tó di pé ká wá sọ yí pé ókè, bó bá tiẹ̀ wá jẹ́ pé ẹ̀yin èèyàn gan lọ́lọ́run bá ń bá wí ń bẹ̀ ni, kò kàn ẹ́, torí pé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run bá rán sí wa, ó ti sọ fún wa pé bá a ṣe gbọ́dọ̀ ṣe ni, bá a ṣe gbọ́dọ̀ ṣe ni. So eléyìí kìí ṣe ibi ìdọ̀bálẹ̀ ni wọ́n yí sí ni ó wà, kìí sì ṣe ibi ìkúnlẹ̀. So àyà yóò bá ibẹ̀ lọ rárá. Ọlọ́run wa idh qulna lil malaikati, nígbà tá a sọ fún àwọn màláíkà usjudu li ádámà pé ẹ forí balẹ̀ fún ádámù, fasajadu, gbogbo wọn ni wọ́n forí balẹ̀, illa ibilis, àyàfi ìbílísù nìkan ni ò forí balẹ̀. Àbá, òun ló kọ̀ tí ò forí balẹ̀, wastakbaro, ó sì ṣe agídí, wakana minal kafirin, ó sì wà nínú àwọn kèfèrí. So ọ̀nà wo ló gbà kan wọ́? So ọlọ́run sọ pé ẹ kí ádámà fáwọn màláíkà gan pàápàá, ọlọ́run ní ẹ kí ádámà. So nígbà tó ọlọ́run ọba tí ànábì ádámà tó yege, tí ó ti tó pàṣì gbogbo àwọn ìdánwò tí ọlọ́run ọba tí ó ṣe fún, tó jẹ́ pé ànábì ádámù ó ṣe fún àtàwọn màláíkà, ọlọ́run ọba ṣe ìdánwò yẹn fún àtàwọn màláíkà, tọ́lọ́run ní ẹ̀ka ayín tó ń bẹ, ẹ máa sọ orúkọ àwọn nǹkan tó ń bẹ ńlẹ̀, ẹ máa sọ orúkọ ẹ̀, in kuntum ta'lamun, tó bá jẹ́ pé ẹ bá mọ̀. Táwọn màláíkà wá sọ pé ìwọ ọlọ́run ọba la ilma lana, àwọn onímọ̀ kankan illa ma 'allamtana, àyàfi tí ìwọ ọlọ́run ọba bá fi mọ̀ wá, innaka antal alimul hakim, ìwọ ọlọ́run ọba, ìwọ ni ọba onímímọ̀, ọba ọ̀jọ̀gbọ́n. Àwọn màláíkà sọ bẹ́ẹ̀ fọ́lọ́run. So ọlọ́run ọba sì sọ pé ìwọ màláíkà, ìwọ ádámà, àǹbíhùn bí asma'ihim, máa bá ń fún wọn ní, máa bá ń sọ ọkọ gbogbo tó wà nílẹ̀ fún wọn. Falamma àǹbáhùn, nígbà táwọn bí ádámà sì sọ orúkọ gbogbo ẹ̀ fún wọn, ọlọ́run ní qala alam aqul lakum inni a'lamu ghaiba samawati wal ard, ṣé mi ò ti sọ fẹ́yìn màláíkà pé èmi ni mo mọ tó ń bẹ, gbogbo tó ń bẹ nínú sánmọ̀, gbogbo kọ̀kọ̀ sánmọ̀ èmi mo mọ̀, torí ilẹ̀ èmi mo mọ̀. wa a'lam ma taktumuna, èmi ọlọ́run ọba mo sì mọ gbogbo nǹkan tẹ́ ẹ fi pamọ́. Wàhálà mọ́ túbì dúnà wà mọ́ tẹ̀kùtùmọ́nà, gbogbo tẹ́ ẹ fi pamọ́ àti tẹ́ ẹ fi hàn, èmi ọlọ́run ọba ni mo mọ gbogbo ẹ̀. So ọlọ́run wá rí pé ádámà ló gbé fọ́ọ̀sì, òun ló so àwọn ádámà ló pass, ọlọ́run wá ní ẹ forí balẹ̀ fún ádámà. Sọ́lọ́ ní kí wọ́n kí ádámà ni. So ká wá sọ pé tọ́lọ́run bá tiẹ̀ ní kí wọ́n kí ádámà, àwọn màláíkà lọ́lọ́run ọba ń bá wí, ọlọ́run ọba ò bá wọ wí. So òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì ti ṣàlàyé gbogbo eléyìí fún wa. Òjíṣẹ́ ọlọ́run ò sì sọ wípé níbi àyà yìí ò ká máa forí balẹ̀ fúnra wa, ká máa kúnlẹ̀ fúnra wa, ká máa dọ̀bálẹ̀ fúnra wa. Táwa nìwọ tó fẹ́ máa ṣàlàyé àlùkùránì fún wa, ṣé wọ́n lòjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run bá rán fún wa ni? So tó bá rí bẹ́ẹ̀, a rí pé ẹ̀rí tí wọ́n mú wáyé làwọn àfáà
oní usulu wọ́n ń pè ní alkiyasu ma'al farik, tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò jọra wọn tí wọ́n fi ń wéra wọn òun ni eléyìí. So kí ni àwọn àfà kí ni wọ́n sọ nípa eléyìí? Ẹ lọ wo gbogbo àwọn tafasir tí àwọn àfà ẹ̀sìn tí wọ́n ṣe, ẹ lọ wò wọ́n, ẹ lọ wo Ibn Kathir, ẹ lọ wo tafsir Tabari, ẹ lọ wo àwọn tafasir rẹpẹtẹ, ẹ lọ wo bó ni wọ́n ṣe sọ, kí ni wọ́n bó ni wọ́n ṣe ṣàlàyé ẹ̀ tó fi dórí tafsiru Jalalayn, èyí tó súnmọ́ táwọn bàbá wa lẹ̀ Yorùbá gan ń lò ń bì. Ẹ lọ yẹ̀ wò kí ni wọ́n sọ ń bẹ̀, ṣé wọ́n sọ̀rọ̀ dọ̀bálẹ̀ ń bẹ̀ àbí wọ́n sọ̀rọ̀ ìforíkanlẹ̀ ń bẹ̀ ni. So gbogbo ẹni tó bá ń sọ ìdọ̀bálẹ̀ àbí ìforíkanlẹ̀ pẹ̀lú áyà yìí a jẹ́ pé kò mọ ohun tó ń sọ. Wa kana sujudu li malaikati li Adama takrimatan li Adama wa ta'atan lillah. So ìforíbalẹ̀ táwọn màláíkà foríbalẹ̀ yẹ fún Ádámà, wọ́n ní takrimatan li Ádámà, ìsàpọ́nlé fún ànábì Ádámà ni o, Ọlọ́run bá fi ìsàpọ́nlé fún ànábì Ádámà ni. Wa ta'atan lillah, ó sì jẹ́ ìtẹ̀lé àṣẹ Ọlọ́run ọba fáwọn màláíkà tọ́lọ́run ọba Allah ní kí wọ́n foríbalẹ̀ yẹ, ìtẹ̀láṣẹ Ọlọ́run ọba ló jẹ́ fún wọn. So ó sì jẹ́ àpọ́nlé, ìforíbalẹ̀ yẹ ìtẹ̀láṣẹ Ọlọ́run ọba ni, ó sì jẹ́ ìsàpọ́nlé fún ànábì Adam. La ibadatan li Adama, kì í ṣe pé wọ́n ń jọ́sìn fún Adam o, bákan náà kì í sì ṣe pé wọ́n ń kí Adam. Ọlọ́run sá pàṣẹ ni, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tá a bá forí kanlẹ̀ tọ́lọ́run bá ní tá a bá fẹ́ kírun ká dojúkọ kíbla, dídojúkọ wa tá à ń dojúkọ kíbla, sáà ń kí kíbla ni, sáà ń kí kàábà ní nígbà tá a bá dojúkọ kàábà tá à ń kírun rárá. Ọlọ́run bá fi sàpọ́nlé ààyè yẹ ni, Ọlọ́run ọba Allah ni à ń tẹ̀lé tá a fi ṣe nǹkan yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tó Ọlọ́run bá ní káwọn màláíkà foríbalẹ̀ fún Ádámà, Ádámà ló dàbí kíbla wọn níjọ́ náà lọ́hùn fáwọn màláíkà. Ọlọ́run ṣe kíní, ó fi sàpọ́nlé fún ànábì Ádámù. So Ọlọ́run wá pa àwọn màláíkà, ó jẹ́ àṣẹ fún àwọn màláíkà. Ẹni tó wá kọ̀ tí ó tẹ̀ láṣẹ Ọlọ́run ọba yẹ òun ni Ìbílísì. Ọlọ́run ọba Allah wá ní pẹ̀lú àìtẹ̀ láṣẹ Ọlọ́run ọba yẹ lọ́lọ́run ọba Allah ló fi làánà rẹ̀, Ọlọ́run ọba Allah fi làánà Ìbílísì, la'natullahi alayhi. So tó bá rí bẹ́ẹ̀ àyà kò ní nǹkan kan ṣe pẹ̀lú kíkíra ẹni. Bákan náà nínú ìrújú tí wọ́n tún máa ń mú wá òun náà tún ni ọ̀rọ̀ nínú suratu Yusuf pé wàrọ́fà àbàwáyìí alal arsh, pé anabi Yusuf rọ́fà àbàwáyìí alal arsh, ó gbé àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀, àwọn òbí ẹ̀ méjèèjì ó gbé wọn sí orí arshi, orí ìtẹ́ ọlá. Wa qarru lahu sujjadan, so wa qarru lahu sujjadan, wọ́n sì tẹ̀ wọ́n forí balẹ̀ fún anabi Yusuf. So gbogbo eléyìí kí ni ó ní ṣe pẹ̀lú síbẹ̀ ni wọ́n ti ṣe ànábì Yusuf lọ́lọ́run rán sí wa ni, kì í ṣe ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run ọba Allah rán sí wa ni, òfin ẹ̀sìn lọ́lọ́run ọba fi rán ànábì sallallahu alaihi wasallam sí wa. So tó bá rí bẹ́ẹ̀, so àwọn wọ́n ṣe bẹ́ẹ̀ fún ànábì Yusuf. Tó bá rí bẹ́ẹ̀ gan wàrọ́fà àbàwáyì, ṣe bá àwọn bàbá rẹ̀, àwọn bàbá ànábì Yusuf àti ìyá ànábì Yusuf, àwọn ni wọ́n forí balẹ̀ fún Yusuf àti gbogbo àwọn ẹ̀gbọ́n ànábì Yusuf, gẹ́gẹ́ bí àlá tó ti lá síwájú wípé òun rí àwọn ìràwọ̀ 11 tí wọ́n forí balẹ̀ fún. So gẹ́gẹ́ bí àlá àwọn ànábì Ọlọ́run ọba sì lélẹ́yìí, Ọlọ́run ọba ń bá wọn sọ̀rọ̀ ni, Ọlọ́run ọba sọ pé ní tí ó ṣẹlẹ̀ nìyẹn. So tí bàbá rẹ̀ fi sọ pé má sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀, so àwọn ẹ̀gbọ́n sì gbọ́, so tí wọ́n fi dá gbogbo ọmọ oríṣiríṣi nígbà tó Ọlọ́run ọba ṣàgbé borí. So nígbà tó wá di pé gbogbo wọn wá lọ tí wọ́n lọ padà wọ̀lú lọ bá ànábì Yusuf, so tó di pé bàbá àti ìyá náà wá, tó di pé wọ́n lọ bá ànábì Yusuf ní wá gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí orí ìtẹ́ ọlá, orí àga ọlá. So àti gbogbo àwọn bọ́dà rẹ̀ yòókù náà wọ́n wà ń bẹ̀. Gbogbo wọn bá ṣe kí ni pé ní ta rò pé òní ta àfẹ́ kó ta ní kò ní ṣẹlẹ̀, ó padà ṣẹlẹ̀, títóbi Ọlọ́run o, ni wọ́n bá forí balẹ̀ níwájú ànábì Yusuf. Ṣé wọ́n ń kí Yusuf ni? Ṣé wọ́n ń kí ànábì Yusuf ni? Alayhi salatu wassalam. Wọ́n kí ànábì Yusuf. Àpọ́nlé lọ́lọ́run ọba Allah fi ṣe fún ànábì wa Yusuf. Kátó tó di pé ká tiẹ̀ tó wá sọ wípé bí wọ́n bá tiẹ̀ ń kí wọn, kí àwọn èèyàn ní ayé ìgbà yẹ pẹ̀lú ìforíkanlẹ̀, pẹ̀lú ìrùkù, pẹ̀lú ìforíkanlẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kíra wọn, ó ti parẹ́ nínú ẹ̀sìn tiwa, ẹnìkan ò gbọ́dọ̀ dánwò.
so torí pé ńgbà tọ́lọ́run ọba ti rán ànábì sallallahu alaihi wasallam sí wa ọlọ́run ọba ti pa gbogbo òye rẹ̀ níjọ pé a gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan kan àfi ọlọ́run ọba, a gbọ́dọ̀ forí balẹ̀ fẹ́ dá kan àfi ọlọ́run ọba. So àti rùkú àti sujud àti inhinan àti ìdọ̀bálẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò sí ìta gbọ́dọ̀ ṣe fún ẹ̀dá kankan. Àti ìnìnáhù ká tẹ́kọ̀kọ̀ a gbọ́dọ̀ ṣe fẹ́ dá kankan tó ju ọlọ́run ọba Allah lọ. ẹ lọ ka kọ́ídà. So wọ́n ní ṣẹ́ríhùn máa ń kọ́búlà náà ṣẹ́ríhùn náà ìdá wá fakọ̀ ṣẹ́ríhàná wà ṣẹ́ríhùn máa ń kọ́búlà náà láìsà bí ṣẹ́ríhìná ìdá kọ́láfà ṣẹ́ríhàná. So ìṣesí ìlànà òfin ìjọsìn àwọn tó síwájú wa yóò máa jẹ́ ìlànà òfin ẹ̀sìn tiwa náà nígbà tó bá papọ̀ mọ́ ṣẹ̀ríà tiwa tó jíṣẹ́ Ọlọ́run bá mú wá fún wa yóò máa rí bákan náà. Ṣùgbọ́n nígbà tó bá ti yàtọ̀ sí tó jíṣẹ́ Ọlọ́run bá wá mú wá fún wa ìlànà ìṣẹ̀sìn tiwa yóò yàtọ̀ gédégédé sí tàwọn tí ó síwájú wa. So tí wọ́n bá ń kíra wọn bẹ́ẹ̀ bóyá láyé ànábì Yusuf alayhi salatu wassalam gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀ ní tafasir wọ́n ní anna kulla dhalika kana jaizan fi ma mada thumma nusikha bil islam. So àwọn yẹ pé wọ́n máa ń kíra wọn wọ́n máa ń tẹ̀ wọ́n máa ń ṣe gbogbo pé ó ti ẹ̀tọ́ kí islam tó dé ṣùgbọ́n nígbà tí islam ti dé ó ti dèèwọ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé dídé islam tọ́lọ́run fi rán ànábì sallallahu alaihi wasallam ó pa àwọn nǹkan kan rẹ́ ó sì ń fi àwọn nǹkan kan lẹ̀. Àwọn ẹ̀sìn tí wọ́n ti ṣe lọ́lọ́run bá aláàfin sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dina. Ó túmọ̀ sí pé ìlànà ìjọsìn kò tí ì pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó jíṣẹ́ Ọlọ́run ọba dé ló ṣẹ̀ṣẹ̀ complete. Ẹgbẹ́ náà àwọn nǹkan míì tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ islam yọ kúrò ẹ má ṣe yẹ mọ́. So inú àwọn nǹkan míì tí wọn ò dẹ̀ tí mọ̀ ṣe tẹ́lẹ̀ islam mú wá wípé eléyìí ní kẹ́ ẹ tún máa ṣe eléyìí mọ́ òun ni islam fi pè. So ṣẹ́ríhùn máa ń kọ́búlà náà ṣẹ́ríhùn náà ìdá wá fákọ̀ ṣẹ́rí àná. So yín tí wọ́n bá ń ṣe ní kí ànábì sallallahu alaihi wasallam tó dé tí àwọn ẹlẹ́sìn bá ń ṣe kánábì sallallahu alaihi wasallam tó dé yóò máa jẹ́ ṣẹ̀ríà tiwa náà nígbà tó bá papọ̀ mọ́ ntànábì wa mú wá fún wa. Ṣùgbọ́n tó bá ti yapa ntànábì wa mú wá fún wa kò ní jẹ́ ṣẹ̀ríà tiwa mọ́. Pé ṣẹ̀ríà ànábì sallallahu alaihi wasallam ó ti pa ṣẹ̀ríà gbogbo àwọn ànábì tó wá síwájú rẹ̀. So ṣẹ̀ríà ànábì sallallahu alaihi wasallam la máa lò kódà káwọn ànábì Ọlọ́run tó ti wá síwájú kí wọ́n ó dé nìsín tó fi dórí ìgbà tánábì Isa alayhi salatu wassalam tó bá padà sọ̀kalẹ̀ wá nígbà tó ń padà bọ̀ nígbà kan tó ń padà bọ̀ tánábì Isa ń padà bọ̀ tí ò sẹ́nìkan tó lè yẹ ní pé Ọlọ́run ọba Allah ti sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó pọ̀ nínú al-Qur'anil Karim tí mo sì ń bọ̀ ńbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tí ń wá yanjú ẹ̀ ní yanjú tó clear pẹ̀lú àwọn ayatul Qur'aniyya pẹ̀lú àwọn ayatul Qur'an àwọn àyá al-Qur'an ni màá fi yanjú ẹ̀ fún wa pẹ̀lú àwọn àhàdífù nàbí sallallahu alaihi wasallam ẹkú mọ̀ páwò ní nǹkan méjì náà àyanjú ọ̀rọ̀ pẹ̀lú al-Qur'an àtàdísì ànábì àti ọ̀rọ̀ àwọn àfáẹ̀sìn tó yanjú. So in la fi yanjú ẹ̀ in táwa níní ẹ̀ so tí ó fi yé wa tí ó clear sí wa gbogbo àwọn tó ń sọ pé Jésù ò mọ̀ padà wá mọ́ ànábì Ìsá ò padà wá mọ́ àwọn ò mọ̀ nǹkan tó ń sọ kọ́tàkọ́tà làwọn èèyàn ń sọ ẹ̀sìn òye wọn ni wọn ò mọ̀ nǹkan kan ń pa ẹ̀sìn wọn. So sáwọn ni ànábì Ọlọ́run tọ́lọ́run rán sí wa ni wọ́n yẹ sànábì. So ẹni tó bá ti sọ tó tako tànábì ìyẹn ti ṣìnà wọgbó lọ. So kò mọ tó ń ṣe mọ́ nǹkan ti ṣerú ẹni bẹ́ẹ̀ tàbí ká sọ pọ́gọ́rùn-ún gan ló ti ṣe kìí ṣẹyọ kan ẹni tó bá ti tako ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. So ànábì sọ pé ànábì Ìsá ń bọ̀ ń padà bọ̀. So tó bá wá padà dé ṣé yóò lo ṣẹ̀ríà míì ni kò lè lo ṣẹ̀ríà míì ṣẹ̀ríà Islam náà ni ó máa lò. So ṣẹ̀ríà Islam tó wà nílẹ̀ ni ó máa lò òfin Islam ni ó máa fi dájọ́. So orí ìlànà Islam mọ́níájú Islam tí Islam gbé kalẹ̀ yìí náà ni ó máa lò mọ́níájú Islam náà ni ó tẹ̀lé. So ọmọ inú ọmọ yóò wá jẹ́ ọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ni. So nígbà tá a bá débẹ̀ inshallah a máa yanjú ẹ̀. So láti fi jẹ́ kó yé wa wípé so bí gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti lọ bí wọ́n bá padà wáyé ní ìsìn wọ́n ṣe kí ni wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ṣẹ̀ríà ànábì sallallahu alaihi wasallam ni wọ́n máa lò wọn ò lè lo ṣẹ̀ríà tí wọ́n mọ́. So tó bá rí bẹ́ẹ̀ so gbogbo eléyìí tí wọ́n ń kà kalẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ bí ti wulẹ̀ kí o mọ kí Ọlọ́run ọba Allah kí ó ṣàlékún ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba kí ó ṣàlékún ìmánì fún wa. Bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń tún mú wá wọ́n á ní ànábì sallallahu alaihi wasallam wọ́n kúnlẹ̀ fún sẹ́ẹ̀
kí ló ṣe wọ́n kúnlẹ̀ fún wọ́n wá lọ ka hadithu kan eléyìí tó ṣe wípé aáwọ̀ ṣẹlẹ̀ láàrin Abubakar àti Umar ọ̀rọ̀ yẹn dẹ̀ le gan so tó wá di pé Abubakar لأنه كان بين أبي بكر وعمر كلام شديد فذهب إليه أبو بكر so aáwọ̀ ṣẹlẹ̀ láàrin Abubakar àti Umar Abubakar wá lọ sọ́dọ̀ Umar fasalahu an yaghfira lahu fàábà alayhi so Abubakar wá lọ sọ ó lọ bá Umar pé tó Umar foríjì mi fún nǹkan tó ṣẹlẹ̀ mo mọ̀ pé mi mo jẹ̀bi ṣùgbọ́n foríjì mi fún nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n Umaru sáà ń bínú Umaru tètè gbọ́ fàátà so nígbà tí Umaru wá tètè gbọ́ tọ́ Abubakar ó bá kú ó bá lọ so ó wá lọ tán ni Umaru wá wò pé nígbà téèyàn sẹ́mi tí mo sì ti wá apologize ṣé kò wáyé kí n gbọ́ ni irú ìbínú wo wá ni mo wá ń bí so bó ṣe wá padà nìyẹn fàátà manzila Abubakar ló bá padà ló délé Abubakar fàlámù yẹ́jìdì kò rí Abubakar thumma ata ila nàbí ó wà wò pé ibo ni Abubakar ó lọ Abubakar ti lọ ọ̀dọ̀ ànábì nìyẹn ló bá lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fàwàjádáhu unak ló bá rí Abubakar níbẹ̀ fàzọ́hàrọ̀ lgọ́ìzú fi wájí nàbí yìí àtà ashfakọ Abubakar ala Umar so bí Umar ṣe wá débẹ̀ ó wá rí ojú ànábì sallallahu alaihi wasallam bó ṣe ìbínú ti hàn ní ojú ànábì sallallahu alaihi wasallam torí pé Abubakar ti sọ in tó ṣẹlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó wá dùn ànábì sallallahu alaihi wasallam so ojú ànábì wá kọ́rẹ́ dá ní pé kí ló ṣe Umaru tó dánrú eléyìí wò so Abubakar ìgbà tí Abubakar wá rí pójú ànábì ojú ànábì bó ṣe rí Abubakar náà wà ń ṣìpẹ̀ fún Umaru hatta ashfaqa Abubakar ala Umaru fajatha ala rukibatayhi so ibi tí a fẹ́ lò bí àdéhìí yẹn gangan nìyẹn ibi tí wọ́n máa ń lò náà nìyẹn so pé Abubakar wá kúnlẹ̀ lórí orúnkún ẹ̀ méjèèjì síwájú ànábì sallallahu alaihi wasallam faqala ya Rasulallah ana kuntu azlam so ó wá ń sọ pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam èmi ni mo ṣàbòsí èmi ni mo jẹ̀bi ọ̀rọ̀ yìí má bínú sí Umar èmi ni mo jẹ̀bi ọ̀rọ̀ yìí so ṣùgbọ́n ní táfẹ́ lò gan ni pé fàjásá ala rukibatayhi Abubakar kúnlẹ̀ sí orí ẹsẹ̀ rẹ̀ méjèèjì níwájú ànábì sallallahu alaihi wasallam ó wá ń bẹ ànábì sallallahu alaihi wasallam ẹ dákun ṣe àdìsí eléyìí so bá ń tà ń sọ mu so téèyàn bá fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn kó gbọ́ yé kó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó yé gẹ́gẹ́ bó ṣe ń kọ́ ẹ̀kọ́ àtijẹ àtimú rẹ tó fi yí ọ tó fi ń rí owó mú wọlé tó fi ń rí nǹkan jẹ bẹ́ẹ̀ náà ló ṣe kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ó yanjú torí pé bó bá ṣiṣẹ́ kíṣẹ́ bó bá gbaṣẹ́ àbí o lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ ni ló bá ṣèṣe kú sí tí ò jọra wọn ló bá ṣe wọn ò lé ọ̀dànù ni bó bá jẹ́ pé owó náà ló ń ṣe wàá kàn rí pé o ṣọ́ọ̀tì ni so wàá kàn rí pé o ò jèrè ni so nígbà tó bá ṣe ní tí ò yẹ kó tó jẹ́ pé rádaràda ni òun ṣe iṣẹ́ rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kéèyàn sọ wípé eléyìí fàjásà alárùkì bàtà Abubakar wá kúnlẹ̀ ó forúnkún méjèèjì kúnlẹ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam kí ló ń ṣe ànábì sallallahu alaihi wasallam ó wà lórí ìjókòó Abubakar débẹ̀ ànábì ń bẹ lórí ìjókòó ṣé kó wá náà ró ni kó náà ró lé lórí ni ẹ bá àwa náà tá bá ń gba kí ó fáwọn ọmọ wa kéékèèké tí wọ́n bá wà wájú wa tá wà lórí ìjókòó wọn ó kúnlẹ̀ náà láàmú gba kí ó fún wọn ṣé wọ́n ń kí wa ni ṣé wọ́n ń kí wa nìyẹn ni wọ́n kúnlẹ̀ à ń gba kí ó fún wọn ṣé wọ́n ń kí wa nìyẹn so Abubakar wà lórí ìkúnlẹ̀ tó jókòó sí orí ẹsẹ̀ rẹ̀ ó kúnlẹ̀ báyìí ó wá fìdí jókòó sí orí ẹsẹ̀ rẹ̀ níwájú ànábì sallallahu alaihi wasallam ló wà ń sọ pé ìwọ ànábì sallallahu alaihi wasallam máa ń dáríjì Umaru èmi mo ṣẹ̀ máa ń dáríjì Umaru èmi mo ṣẹ̀ wọ́n wà ní ṣé ó ń kí ànábì ni lẹ́yìn bàtà ti rí àdìsí tó yanjú tànábì lẹ́nìkan kan ò gbọ́dọ̀ kúnlẹ̀ fún ẹnìkan kan ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ẹnìkan kan ò gbọ́dọ̀ sùjúdù fún so eléyìí tó wá ń ṣẹlẹ̀ tí ẹ wà ń plíìdì pé ẹni tí ẹ bá ń plíìdì níwájú ẹ tẹ́ ẹ bẹ̀rẹ̀ síwájú ẹ
abẹ́ kúnlẹ̀ síwájú ẹ̀ ṣé ẹ wà ń bẹ ni ṣé wọ́n sọ pé ó dọ̀bálẹ̀ síwájú ànábì tó wà ń fa àyàrá lẹ̀. So eléyìí kò ń ṣe pé ó ń kí ànábì kò kí ànábì wọ́n ń sọ̀rọ̀ ni. So ànábì wà lórí ìjókòó òun náà sì lọlẹ̀ pẹ̀lú bá ànábì ṣe wà kí àbí nígbà tó bá dúró sànábì ọwọ́ àmọ́ ọgbẹ́nu wò lókè báyìí ni ṣé yóò dúró lé ànábì lórí ni. So a rí i pé eléyìí kò tiẹ̀ bá mu rárá kò jọ nǹkan tí à ń sọ kì í sì ṣe pé òun kí àbí ó sá ti débẹ̀ tó bá yẹ pé ńgbà tó débẹ̀ náà wá ní ló bá kí ànábì sallallahu alaihi wasallam ló bá kúnlẹ̀ ló bá kí ànábì o ẹ̀rẹ́rìí mú wá nìyẹn ó ti wà ń bẹ̀ tó ti jókòó ìgbà tó rí pé ojú ànábì pọ́n ló wá súnmọ́ ànábì ló wá kúnlẹ̀ sí orí ẹsẹ̀ rẹ̀ ló wá fi ìdíjókòó sí orí ẹsẹ̀ rẹ̀ ló wá ń sọ fún ànábì pé Abubakar ló jẹ̀bi so wá ń kí ànábì ni. So gbogbo eléyìí àgbọ́yé tí kì í ṣe àgbọ́sódì ni wọ́n ń pe eléyìí nínú ẹ̀sìn. Gbogbo ẹni tí nǹkan ò bá ti yé ẹ dákun ẹ jẹ́ á lọ wádìí ẹ má jẹ́ ká ṣì ara wa lọ́nà ká sì má ṣì àwọn èèyàn lọ́nà torí pé tó bá dọjọ́ gbèǹde alkiyama tá a bá ṣì àwọn èèyàn lọ́nà ìyà ńlá ni o kọ́lọ́wọ́n ọba Allah kí ó sọ wá mẹ́. Bákan náà àdìsí mi náà tún wà tí wọ́n tún máa ń sọ eléyìí wọ́n ní lọ́jọ́ kan wàjá anna nabiyya sallallahu alaihi wasallam salla bi ashabi anabi kírun pẹ̀lú àwọn sàábé rẹ̀ irun wo lànàbì kírun zuri nígbà tí wọ́n wá sálámà tán qama ala al minbari anabi wá dúró sórí minbari fadhakara sa'a wa ma fiha ó wá sọ̀rọ̀ nípa alùkìyàmọ̀ àti gbogbo in tó ń bẹ àwọn wàhálà tó wà ń bẹ àti gbogbo tó ju èèyàn ọkàn lọ́jọ́ gbèǹde alùkìyàmọ̀. nígbà tánábì wá sọ̀rọ̀ tán ó wá ní man ahabba an yas'ala an shay'in falyas'al anhu gbogbo ẹni tó bá fẹ́ béèrè nípa nǹkan kan ní ìsìn o nípa ọ̀rọ̀ alkiyama tí mò ń sọ ẹ tètè máa béèrè ń pa ẹ̀ fawallahi mo fọlọ́wọ́n bá búra la tas'aluni an shay'in illa akhbartukum ó ní mo fọlọ́wọ́n bá búra ẹ ní béèrè nípa nǹkan kan àyàfi kí n fún yín nírú ẹ̀ àyàfi kí n ṣàlàyé ẹ̀ fún yín ma dumtu fi maqami hada lópin ìgbà tí mo wà níbi tí mo dúró sí ìjánabi ọlọ́run ọba. Kọ́lá Anas wá sọ yí pé fa aktharo nasu libukaa àwọn èèyàn wá sunkún lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ tánábì sọ yìí nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Ànábì wá sọ pé gbogbo ẹni tó bá tún ní béèrè tó fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tá à ń sọ yìí bí mo ṣe sọ tó yìí ẹni tó bá tún ní béèrè mi tó tún fẹ́ béèrè nípa ẹ béèrè kí n tó kúrò níbi tí mo dúró sí gbogbo tẹ́ bá béèrè ní gbogbo ẹni màá sọ fún yín. Àwọn èèyàn wá ń sunkún níbi tí ọ̀rọ̀ yẹn lágbára dé hina sami'u dhalika min rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n gbọ́n tó jìṣẹ́ ọlọ́run ọba sọ. fa akthara rasulullahi sallallahu alayhi wa sallam an yakula salu anabi sallam wà ń béèrè lọ́wọ́ wọn wá pọ̀ nígbà tí anabi sallam sọ pé àní ẹ béèrè gbogbo èyíkéyìí tí ó bá tún rú yín lójú nínú ọ̀rọ̀ ọjọ́ gbèǹde alkiyama yìí. fàbárọ̀ka umaru bá lọlẹ̀ bárọ̀ka òun ni bí ràkúnmí ṣe máa ń ṣe bó ṣe máa ń kúnlẹ̀ yẹ bẹ́ẹ̀ ni umaru bá lọlẹ̀ bẹ́ẹ̀ alárùkìbàtà ìhì gẹ́gẹ́ bá Bakri ṣe ṣe lẹ́ẹ̀kan yẹ so bẹ́ẹ̀ náà ni umaru náà ṣe ṣe lórí orúnkún rẹ̀. umaru wá ní rọ̀dínà bìlá ayọ́nú sí ọ̀rọ̀ ọlọ́run ọba o adìyọ́nú sí pé rọ̀dínà bìlá rabba ayọ́nú sí pé ọlọ́run ọba Allah ni ọlọ́run ọba wa wábìlì islámi dinan a sì yọ́nú sí pé ìsìláàmù lẹ̀sìn wa wábì muhammadin rasula a sì yọ́nú sí pé ànábì sallallahu alaihi wasallam òun là ànábì tọ́lọ́run ọba rán sí wa. So nígbà tó so wípé fàbárọ̀ka umaru alárùkìbàtà umaru lọlẹ̀ lórí orúnkún rẹ̀ ṣé bó ṣe lọlẹ̀ ẹ sànàbí ló ń gbé títóbi fún àbánàbí ló ń kí so ń kí ànàbí ni àbí wọn máa kíyàn lórí múmbàrì ànàbí ń ṣe wáàsí lọ́wọ́ ṣé ìgbà yẹn ni yóò wà lọ kúnlẹ̀ pé òun fẹ́ máa kí ànàbí so kò kí ànàbí náà wọ́n jọ wà ń bẹ̀ ni wọ́n jọ wà mọ́sálásí tipẹ́tipẹ́ ni kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ wọlé so ṣùgbọ́n ọ̀rọ̀ tí ànábì sálàmù sọ ọ̀rọ̀ yẹn mú lágbára yẹ pé ńgbà míì gan tó èyàn tó lè gbé tóbi fọ́lọ́wọ́n bá gan tí ó sùjúdù ńbẹ̀ pé tó
tó bá sùjúdù yẹn ta ló ń ṣe fún? Allah. Ọ̀rọ̀ tó ń sọ kí ló ń sọ fún? Ta ló ń sọ fún? Allah. Rọ̀dínà billah, ó ní ayọ́nú sọ́lọ́run, ayọ́nú sí Allah. Rọ̀dínà billah, rọ́bà ayọ́nú sí pé Allah lọ́lọ́run bá wa. Wàbílẹ̀ islámi dínà, a sì yọ́nú sí pé ẹ̀sìn islam lẹ̀sìn wa. Wàbí muhammadin rasula, a sì yọ́nú sí pé anabi sallallahu alaihi wasallam lòjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba rán sí wa. So kí wá ní kíkí ń bẹ̀? So sẹ́yìn ò lè forúnkún ẹ̀ kúnlẹ̀ nígbà tí ó bá wù ní. Bó bá wù mí mo lè forúnkún mi kúnlẹ̀. Bó bá wù mí mo lè fẹ̀gbẹ́ lélẹ̀, bó jẹ́ pé anabi ní ká má dáyà délẹ̀, èèwọ̀ ni. A gbọ́dọ̀ máa dáyà délẹ̀. Anabi sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa. So mo lè fẹ̀gbẹ́ lélẹ̀, mo lè forúnkún lélẹ̀, mo lè kò sí bí n ṣe lè ṣe. Ṣùgbọ́n à ń tà ń sọ ni pé kíkí yàn. So níbi gbogbo àdìsí méjèèjì kò sí kíkí ń bẹ̀. So kí wá ní ẹ̀rí tí ò bá mu òun ni wọ́n mú wá. So kọ́lọ́run ọba Allah kí ó dákun kó jọ kó sàlámà gbogbo wa, kọ́lọ́run ọba kó là wá nínú gbogbo wàhálà àìmọ̀kan yìí, kọ́lọ́run ọba kó là wá, torí pé kò sí nǹkan tó lè là wá. Làáfà kan fi sọ wípé àfà ọ̀jọ̀gbọ́n ó ní wàlá ọlá ilmu ma sa'idati rijalu wa ma urifal halalu wala ahramu wa ma urifal halalu wala haramu wala ọlá ilmu ma sa'idati rijalu wa ma urifal halalu wala haramu wa ma urifal halalu wala haramu wala ọlá ilmu tí kì bá ṣe pé ti ìmọ̀ ni máa sẹ́yìn dá ti rìjálù, ẹnìkankan ò bá ti là, ẹnìkankan ò bá ti dẹni tí ó wà lìjánà, ẹnìkankan ò bá ti sórí ire ayé àti tàlùkìyàmà. Wà máa ń rìn fal halalu wàlá haramu, wà máa ń rìn fal halalu wàlá haramu. Kò sí bá ti sẹ́ni tí ó dá halali mọ̀, kò sẹ́ni tí ó dá haramu mọ̀. Wọ́n kàn máa ṣe bálabàlá ni. Ṣùgbọ́n ìmọ̀ tọ́lọ́run ọba Allah fi ránṣẹ́ sí wa látẹnu ànábì sallallahu alaihi wasallam, òun ló jẹ́ ká dá òdodo mọ̀, ló jẹ́ ká dárọ́ mọ̀. So bẹ́yìn ọba ti wá ní yóò máa da òkú, torí pé ìmọ̀ òun ni yóò jẹ́ kó lè separate ẹ̀, ni yóò jẹ́ kó lè mọ̀ pé eléyìí kò bá ṣẹ̀ríà àtọ̀lọ́run ọba lọ, eléyìí ló bá ṣẹ̀ríà Ọlọ́run. Ṣùgbọ́n gbà téèyàn ò bá ní tó lè fi ṣe yàtọ̀ ọ̀tọ̀, so yóò máa jìn sọ́fìn. Ká má bàa wá jìn sọ́fìn lọ́lọ́run bá fi gbá àwọn àfáà súnà dìde kí wọ́n máa tọ́ wa sọ́nà lórí ìlànà tọ́lọ́run bá, ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, ká má bàa dẹni tí ó parun. Wọ́n fi máa ń mọ́rọ̀ Ọlọ́run bá wa, wọ́n á mú tànábì sallallahu alaihi wasallam wá láti fi ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run bá fún wa. Bó ṣe rí nìyẹn, ẹnìkan kan ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́nìkan kan mọ́, ẹnìkan kan ò gbọ́dọ̀ kúnlẹ̀ fẹ́nìkan kan. So Ọlọ́run ọba Allah nìkan là á yẹpẹrẹ ara ẹni fún débẹ̀hùn, kò tọ́sẹ̀dá kankan lórí ilẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run ọba ó ti ṣe àlàyé gbogbo eléyìí fún wa. Mo wá sọ fún wa níbẹ̀rẹ̀ wá sí mi pé inshallah aláwọn àfà nílẹ̀ wa ń bì, lára àwọn àfà wa àgbà, kọ́lọ́run ọba Allah kó bá wa ṣàlékún ìkẹ́, kó bá wa ṣàlékún ìgẹ̀ fún àwọn bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori, kọ́lọ́run ọba kó bá wa ṣàlékún ìkẹ́ àti àlékún ìgẹ̀, kọ́lọ́run ọba kó bá wa ṣe fún wọn, kọ́lọ́run ọba kó dákun kó jọ̀, kọ́lọ́run ọba kí ó bá wa fi wọ́n sínú àlìjánà onídẹ̀ra, kọ́lọ́run ọba kó bá wa tan ìmọ́lẹ̀ sí àlìkábàrí wọn. Bákan náà àwọn bàbá wa Kamaludin Al-Adabi, bàbá wa náà kọ́lọ́run ọba Allah kó bá wa ṣàlékún ìkẹ́ fún wọn, kọ́lọ́run ọba Allah kó bá wa ṣàlékún ìgẹ̀ fún wọn, kọ́lọ́run ọba kó bá wa tan ìmọ́lẹ̀ sí àlékún ìmọ́lẹ̀ Ọlọ́run ọba, kọ́lọ́run ọba kó bá wa tàn sí kábàrí wọn. Àwọn bàbá náà wọ́n jíṣẹ́ Ọlọ́run ọba púpọ̀, wọ́n jíṣẹ́ Ọlọ́run ọba lórí ilẹ̀ púpọ̀, wọ́n sọ òdodo fáráyé púpọ̀. Àbẹ̀ Ọlọ́run ọba kọ́lọ́run ọba kó bá wa kẹ́ wọn. Àwọn bàbá náà àwọn náà ò dákẹ́, àwọn náà sọ̀rọ̀. Irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà ni wọ́n sọ. Wọ́n ṣàlàyé ẹ̀ fáyé, ẹni tí ò ní gbọ́ ni ò ní gbọ́, ẹni tí ò ní gbà ni ò ní gbà, torí pé wọ́n sọ pé ajá tí ó sọnù kò ní ṣe kíni, kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Àwọn bàbá yìí náà kétò. Ẹ lọ ká tírà bàbá Adam tí ṣe òní, ẹ lọ wá. Wọ́n ń pè ní al-islamu wa taqalidu al-jahiliya, al-islamu wa taqalidu al-jahiliya. So ẹ wo òní, ṣé ẹ ti rókọ bàbá Adam, ṣé ẹ ti rí, àwọn ni wọ́n ṣe òní. So ẹ lọ wá ń ta bẹ́ẹ̀ bá wá rí, so torí ẹnujọ́ mẹ́ta ìmí náà ò rí ńlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí o. So bẹ́ẹ̀ bá rí, ẹ wá nọ́mbà mi, ẹ pè mí, ó ń bẹ lọ́wọ́ mi. Àáfin ní kẹ́sí fọ́tò státì ẹ̀ kẹ́ mọ̀ ká, bó ti ẹ̀ jẹ́ pé láṣẹ Ọlọ́run yóò tún wà, àwọn ò tún ṣe. So torí pé àwọn àsìkò táwọn tíra kan bá jáde tó bá tún yá, so
yóò tún sáńlẹ̀ díẹ̀ tó bá tún yá yóò tún wá ń ta. So eléyìí ò ní al-islamu wa taqalidu al-jahiliya li sheikh Adam Abdullahi al-Alori rahimahullahu rahmatan wasi'a. tí àtàwọn ṣe ní bákan náà bàbá wa Sheikh Kamaluddin al-Adabi kọ́lọ́wọ́n bá alá kó bá wa ṣe àlékún ìkẹ́ fún àwọn náà. wọ́n ti ṣe wáàsí tí ò ṣe parẹ́ mọ́. sọ̀rọ̀ ńlá fi ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń sọ kàntàkàntàn tẹ́ ẹ ń sọ tí ò da ẹ sọ́ra yín tó rọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ kalẹ̀ àwọn àrọ́mọdọ́mọ yín ò dé bá ń lẹ̀. bó bá jọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa ṣépè fún yín ni wọ́n máa ṣẹ́ fún yín torí pé tẹ́ ẹ bá fi ṣì ayé lọ́nà ẹ̀yin ti lọ. ṣùgbọ́n àwọn àrọ́mọdọ́mọ àwọn tẹ́ ẹ ṣì lọ́nà wọ́n wà lórí ilẹ̀. àwọn àrọ́mọdọ́mọ tí yín náà wọ́n wà lórí ilẹ̀. ìkànnú èpè inú àdúrà iṣẹ́ tẹ́ bá ṣe wọ́n mọ̀ fi ránṣẹ́ sí yín kò wá pamọ́ wọ́n mọ̀ rí torí ẹ̀ lẹ fi gbọ́dọ̀ gbìyànjú ló ń kálukú gbọ́dọ̀ gbìyànjú kó ṣe dáadáa. àwọn bàbá Sheikh Kamaluddin al-Adabi àwọn náà ti ṣe késẹ́ẹ̀tì tí ò lè parẹ́ mọ́ ó ń bẹ ẹ lọ wo orí wọ́ọ̀lù mi Ọpẹ́yẹmí Mutohir. so Ọpẹ́yẹmí Mutohir ẹ tẹ̀ sórí Facebook yín yóò gbé wá fún yín ẹ lọ wo orí wọ́ọ̀lù mi ẹ bá ń bẹ̀. so tí bàbá Kamaluddin wọ́n sọ pé a ní dídọ̀bálẹ̀ kíkúnlẹ̀ ẹ̀ṣẹ̀ ni èèwọ̀ ni ṣíríkù ni ẹnìkan ò gbọ́dọ̀ dán wò Ọlọ́run ọba nìkan là á ṣe é fún. so Ọlọ́run ọba nìkan ni ó ń bẹ́ẹ̀ tí bàbá ti sọ bẹ́ẹ̀ pé ẹnìkan wọ́n ní ẹni tí wọ́n ń dọ̀bálẹ̀ fún yàn àti ẹni tí wọ́n ń dọ̀ fún ẹlẹ́ṣẹ̀ làwọn méjèèjì tí wọ́n jìyà wájú Ọlọ́run àbí kí wọ́n túbá kí wọ́n tó kú. so tó bá rí bẹ́ẹ̀ bàbá wa dààmú wa lélẹ̀ tíra wọn ni mo ti fi hàn yín yẹ ẹ jẹ́ wá ka díẹ̀ fún yín nínú nǹkan tí wọ́n sọ. níbí báyìí wọ́n kọ àkọlé yẹn ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ ń bẹ gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣe máa ṣe ń sòkú tá ń ṣe ìranù tá ń ṣe kú ṣe gbogbo ẹ̀ ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ jàhílíyà táwọn èèyàn ń ṣe tí ò bá ìsìláàmù lọ gbogbo ẹ̀ pátápátá ni bàbá ń sọ síbi tó yanjú o. so èyí tí mo fẹ́ kà mo fẹ́ rọra ka díẹ̀ àtàwádùn lìjàhílì fi nàìjíríà wà máa hawlaha àtàwádùn lìjàhílì fi nàìjíríà wà máa hawlaha. ìyẹn ni pé ìtẹríba táwọn èèyàn ń pè ní tẹríba ti gba ìmọ̀ kan nílùú Nàìjíríà àti àwọn agbègbè rẹ̀. wọ́n ní la tazalu fi Nàìjíríà wa ma hawlaha min rawasibil jahiliya ma yusamunahu bitawadu'. wọ́n ní kò yẹ kò gbò nílùú Nàìjíríà àti ní gbogbo agbègbè rẹ̀ nínú àwọn tí àwọn kèfèrí tí wọ́n gbé wá nínú àwọn táwọn kèfèrí fi kalẹ̀ fún wa tí wọ́n ń pè ní tẹríba míníhá nínú rẹ̀ òun ni kọ́lẹ́hùn nìhàl bíbọ́ bàtà nígbà tá a fẹ́ kíyàn káríyàn lọ́ọ̀kan ká bọ́ bàtà ká wá kó lérí àbí ká kó lọ́wọ́ ká wá sọ pé a gbọ́dọ̀ wọ bàtà pàdé àwọn àgbàlagbà ni wàlẹ̀ ìbítọ́hù ká dọ̀bálẹ̀ kí ló ń jẹ́ ìbítọ́hù ká dọ̀bálẹ̀ kódà ibòmíì tún wà nínú tírà yìí o tí bàbá tún ti sọ̀rọ̀ lórí ìbítọ́hù gangan táyé bá gbà mí débẹ̀ báyìí ò bá sì gbà mí ẹ lọ máa kà á ẹ lọ wá. so wàlẹ̀ ìbítọ́hù dídọ̀bálẹ̀ tí ó fàyà kanlẹ̀ wà sùjúdù fíforí kanlẹ̀ lìtàhíyà gbogbo tá a kọ yìí gbogbo tá a sọ yìí tó bá wù ẹ́ sọ mọ̀ pé o lè bọ́ bàtà kó máa fẹsẹ̀ rẹ́rìn ẹnìkan ò lè mú ẹ sí ṣùgbọ́n o fẹ́ kíyàn o ṣẹ̀ṣẹ̀ wá ń bọ́ bàtà wàlìmbìtọ́hù dídọ̀bálẹ̀ kó dọ̀bálẹ̀ kó fàyà kanlẹ̀ fẹ́yàn so wọ́n ní àbí wà sùjúdù kó forí kanlẹ̀ lìtàhíyà pé o fẹ́ kíyàn kó o ṣe léyìí fún yàn wà náà wà àbí nǹkan tó tún jọ bẹ́ẹ̀ lọ mini àdáàtì mamkutatun fi dinillah nínú àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn Ọlọ́run ọba báálíyàtún àwọn in tó jẹ́ pé mamkutatun fi dinillah tí ẹ̀sìn Ọlọ́run ọba ṣe léèwọ̀ tó jẹ́ pé èèwọ̀ ni nínú ẹ̀sìn Ọlọ́run ọba èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ dánwò báàlìyàtún mahajúrọ̀ wọ́n wá ní báàlìyàtún mahajúrọ̀ tó ti di nǹkan fi dúnìyà nas àwọn in tó jẹ́ pé àwọn èèyàn ti yàn ó ti di tó ti gbó àṣà tó ti gbó táwọn èèyàn ti yàn lódì nílé ayé tá a wà yìí táwọn èèyàn ò ti ṣe mọ́ láwọn tí wọ́n ṣe mùsùlùmí gan tí wọ́n ò ti ṣe mọ́ wàlàkínnaha bàkíyàtún ṣùgbọ́n ó ń ṣẹ́kù wà muhabbabatun ó ń ṣẹ́kù wà muhabbabatun ó sì ń jẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ ó ń jẹ́ tí àwọn tó ń jẹ́ pé àwọn èèyàn nífẹ̀ẹ́
umaro àwọn ọba àwọn lọ́balọ́ba kò dọ̀bálẹ̀ ni kò dọ̀bálẹ̀ fún wọn ní tó ń ṣẹ́kù ní ọ̀dọ̀ tiwa nìyẹn tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ walimolok àwọn aláṣẹ àwọn lọ́balọ́ba ní táwọn ń fẹ́ nìyẹn walikubarọ àwọn àgbààgbà fi nàìjíríà ìlàlíyàwó ní nàìjíríà títí dòní tá à ń sọ̀rọ̀ yìí ní tí wọ́n ń ṣe nìyẹn tí wọ́n ń fẹ́ nìyẹn o wọ́n ní wàláyẹsẹ̀ tí ìhù wá ìdù wala yastati'u wa'izu an yu'ilna inkaro dhalika ala mismail umarahi wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹni tó ṣe pé kíni ẹni tó jẹ́ wà tó jẹ́ àfáàgé tó ní wàásì kò lágbára àti sọ pé ẹ má ṣe o n kò tó bẹ́ẹ̀ kó sọ létí àwọn ọba so àyàfi tó bá ti jẹ́ pé ilá ìdàrọ́dìyà bí à ń yúhùtàkù àrùdọ̀hù àó yófùtàó bí kúfùrìhì àó yúhùdàrú dámọ̀hù wọ́n ní àyàfi tó bá jẹ́ pé tó bá ti nífẹ̀ẹ́ pé tọ́ kí wọ́n bọmọlúàbí òun jẹ́ àbí kí wọ́n ṣe fátíwá pé tọ́ kèfèrí ni lágbájá yìí ò torí pé ó sọ pé ká má dọ̀bálẹ̀ mọ́ àbí kí wọ́n pàdánù wọ́n ní àbí ثم استنزال لعنة الله والملائكة ثم استنزال لعنة الله والملائكة والناس على حياته أو موته وهم يحسبون أنهم يحسنون للأدب وتوده والإسلام صنعا wọ́n ní so àyàfẹ́ tó bá ti nífẹ̀ẹ́ kó jẹ́ pé ó fẹ́ kí wọ́n pàǹdànù ń ló lè sọ yóò sọ létí àwọn ọba so àbí tó jẹ́ pé kí wọ́n máa ṣe là kí wọ́n máa ṣẹ́bi ilé lórí ní gbogbo ìgbà ó wà láyé ni kò tí ì kú ni kí wọ́n máa ṣẹ́bi ọlọ́run ọba fún wọn máa gbé ṣépè tí àwọn ìyẹn tí wọ́n sì máa rò pé kí ni wọ́n máa rò pé àwọn ṣe dára pé kò lẹ́kọ̀ọ́ ni àìlẹ́kọ̀ọ́ ni wọ́n rò pé dáadáa ìlẹ́kọ̀ọ́ ò nìyẹn ìtẹríba nìyẹn kí ìsìláàmù dáadáa nìyẹn wọ́n ní ní tí wọ́n ń ṣe nìyẹn so nílùú nàìjíríà yìí o so gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ dìde tọ̀ láyé àsìkò tí wọ́n ní wọ́n ń sọ yìí o gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ dìde pé ẹ má dọ̀bálẹ̀ mọ́ ẹ má kúnlẹ̀ mọ́ wọ́n ní ní tí wọ́n ń ṣe fún wọn nìyẹn nínú kí wọ́n pa wọ́n nínú kí wọ́n máa ṣépè fún wọn kí wọ́n máa gbé wọn ṣépè gbogbo ìgbà àbí kí wọ́n ṣe bá tó wá pé ẹ lọ pa wọ́n so wà mínà lè wọ́n la máa ń yẹ sínú tílíkà takọ̀ọ́lìdá anjuhala wọ́n ní ó sì ń bẹ́nu àwọn tí wọ́n pera wọn láàfáà náà o àwọn àfáà tó ṣe pé àwọn sọ pé ìṣesí tó dáa ni so ìkọ́ṣe tó dáa ni ká máa dọ̀bálẹ̀ ká máa kúnlẹ̀ anjuhala tó jẹ́ pé kò sí nǹkan kan tí wọ́n fi ń sọ àfàìmọ̀kan àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn wà mí ni wọ́n máa ń yàtà sínú ha ó sì ń bẹ́nu wọn náà tí wọ́n tún fẹ́ ká máa ṣe tí wọ́n ní tó dáa ni àǹbà sí rọ́tì tó jẹ́ pé ó nímọ̀ ó mọ̀ nǹkan o wàdìrọ́ọ̀yà ìmọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò gbàgbọ́ yí ẹ̀sìn lìtàmọ́dá dàmà alátẹ̀kìrì mìíràn ṣùgbọ́n torí pé ó fẹ́ káwọn èèyàn lè máa pọ̀n lé bẹ́ẹ̀ kán máa lè pa kí ìpọ́nlé yẹ kó lè máa lọ wàtàmádìyàn máa òmọ̀rọ̀ yìí fi kìbùrìyà yìí so òun náà sì sọpọ́ọ̀tì àwọn olórí níbi ìjẹgàba wọn ìjẹ mótómótó wọn so pé mọ́tò ta ni ó bí mi so ọ̀yá ẹ gbọ́dọ̀ ẹ ní dọ̀bálẹ̀ fún ta ni so wọ́n ní gẹ́gẹ́ báyìí ni wọ́n ń ṣe o wọ́n ní làkọ́dí wajadna minal ulama bàbá wa dàmú ni àní àwárí àwọn àáfà máa ń yàtàlíkúnà lè áàdì ìtàkọ̀ọ́lìdà tó jẹ́ pé àwọn náà ń sọ̀pọ́ọ̀tì wọn níbi dídá níbi àṣà burúkú yìí níbi ìkọ́sí burúkú yìí hadithan makidhuban wọ́n tún hun níbi tí wọ́n ṣe dé wọ́n hun àwọn hadithi yàtàlíkúnà lè áàdì ìtàkọ̀ọ́lìdà hadithan makidhuban ala nabi ara àwọn àfáà tó jẹ́ pé wọ́n lọ hun hadisi irọ́ wọ́n hun má nàbí sallallahu alaihi wasallam pa nàbí sọ wàgbẹ́rù màrúfin yínda hálìlẹ̀ hadith àwọn hadith tó jẹ́ pé àwọn àfáà aládìsí ò tiẹ̀ mọ̀ rí so huwa qawluhum gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ pé àádátù hálìlẹ̀ báládì ka sunna lára àwọn àfáà ni wọ́n á ní àádátù hálìlẹ̀ báládì ka sunna bàbá dàmú ni wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí o
wọ́n sọ pé wọ́n hun àdéṣù mọ̀ òdóhùn àwọn àdéṣù rọ́tà nàbí ò gbọ́ rí tí tẹ́nìkan kan ò gbà wá rí wọ́n wá sọ pé ànábì ló sọ bẹ́ẹ̀ pé àádátùn alìlè báládì àṣà àwọn aráàlú kan ó dà gẹ́gẹ́ bíi súnà náà ni ó dà gẹ́gẹ́ bíi súnà ànábì ni so wọ́n ní àdéṣì irọ́ ni o wọ́n ní àwọn tún ra àwọn àfáà tó jẹ́ pé wọ́n ń hun àdéṣì irọ́ bẹ́ẹ̀ yẹ àwọn yàkùlù nàbí tàwílì lè àdéṣì àbí kí wọ́n tiẹ̀ máa sọ pẹ̀lú kí wọ́n máa yí àdéṣì wọ́n máa lọ lọ́rùn wọ́n sọ pé máa rọ̀ áwùl muslimuna hasanan fàwọ́ àyíndà lọ́ọ̀ì hasan ní táwọn mùsùlùmí bá ti rí pé dáadáa ní náà ní dáadáa lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ni wá nílùú bàbá ti rí pé dáadáa ní náà ní dáadáa lọ́dọ̀ ọlọ́run wọ́n ní wọ́n ń lọ lọ́rùn síbi tí kò sí. àwọn yẹ̀dẹ̀ abúná ìlàtà wíìlì sùjúdì lìgẹ́rì láì wà bí kí wọ́n tiẹ̀ lọ síbi pé kí wọ́n pé kìí ṣe pé wọ́n forí balẹ̀ fọ́lọ́run ọba ni bí annahum la yaqsuduna bihi taqdisa wàlà ìbáàdà torí pé wọn ò gba pé àwọn ń ṣàfọ̀mọ́ fún èèyàn yẹn wọn sì gbàgbọ́ pé àwọn ń sin èèyàn yẹn kò ń ṣe tó wà lọ́kàn wọn nìyẹn wa innama yaqsuduna tawadua wal ihtirama ṣùgbọ́n táwọn gbà lérò náà ni pé àwọn ń tẹríba àwọn sì ń pọ́n lé ni so wọ́n ní wàyà kúlù náà àwọn èèyàn wọ́n máa sọ pé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ pátápátá pẹ̀lú àníyàn ni ṣé àníyàn wọn yóò wá sọ iṣẹ́ ẹbú ṣé yóò sọ di iṣẹ́ rere ni àníyàn nígbà tó lọ́wọ́ ní ẹ má ṣiṣẹ́ kan tó wá ní ìwọ ò ní tí wọ́n ní ṣé àníyàn ẹbú tó lè sọ iṣẹ́ ẹbú yóò wá sọ di iṣẹ́ rere kò lè ṣẹlẹ̀ láéláé so bàbá ní ní tí wọ́n ń ṣe ni àwọn nǹkan tí wọ́n máa ń lọ lọ́rùn nìyẹn o bàbá wa ní wàhálà kọ́dínà zọ́mùtù fi dhalika abuyatan wa alizamtu li fawjal awwal min tulabi markazi ta'lim al arabi ifdhuha fakanat awwalu hamlati islahiyya qamu biha fil mujtama' al islami wa hiya wọ́n ní tó mo wá ṣe àwọn ilé orin kan mo ṣe fún àwọn alifawjul awwal àwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ Markaz tí wọ́n kẹ́kọ̀ọ́ ní Markaz baba dam tagége wọ́n ní mo wá sí àwọn ilé orin kan mo ṣe fún wọn fáwọn pé kí wọ́n ha bàbá ni mo ṣe wáyé ha kọ omi jahilu ma'ana li haya wàsáhù fíhì kọtìmá wàbùtìdá hakadha qad jahilu tawadu'an hakadha qad jahilu tawadu'an hakadha qad jahilu tawadu'an وبنوه في سجود ونحناء وبنوه في سجود ونحناء قال هنا لجعلوه واجبا لاهم قبل وصول الفناء لاهم قبل وصول الفناء كل من خالفهم في هذه وصفوه بالذي منه براه وصفوه بالذي منه براه جعلوه كافرا لدينهم واستعدوا للقتال واعتداء والتوادع الذي نعرفه مثل ما في العقل أو شرع سماه مثل ما في العقل أو شرع سماه بقبول الحق من كل أحد واجتناب جرثوب الخير kòyàláhì so bàbá ṣe ilé orin yẹn tó pọ̀ rẹpẹtẹ wọ́n ní wáyé àkọ́ omi ẹ wá wo igbe fáwọn èèyàn mi jahilu manali haya wọ́n ṣàìmọ̀ kan nípa ìtumọ̀ ìtìjú wọn ò mọ tó ń jẹ́ tìjú wàásà òfin ìkọ́ tí máa ń wá tìdá wọ́n wà ń sa burú ń bẹ̀ torí pé gbogbo téèyàn bá ti ṣe tó bá ti takò ẹ̀sìn Ọlọ́run tó takò tànábì sallallahu alaihi wasallam aburú ni àti parí àti bẹ̀rẹ̀ rẹ̀ ní táwọn ń pè ní tìjú aburú hanran ni hakada akọ́dí jahilu tawadua bàbá níbẹ̀ náà ni àní wọ́n ò mọ tó ń jẹ́ tẹríba wàbànà owó fi sujudi wa nihinahi wàbànà owó fi sujudi wa nihinahi wọ́n ní ìtẹríba tí wọ́n táwọn mọ̀ ní tẹríba ní ìforíkanlẹ̀ àti ìtẹ̀kọ̀kọ̀ ìforíkanlẹ̀ ibẹ̀ ni wọ́n mọ̀ ní ìtẹríba so bí kéèyàn bọ́ bàtà kọ́lé ònáàlì jà lóhùn wájú bá pé dandan ni o gbọ́dọ̀ bọ́ bàtà ni o fẹ́ pàdé àgbàlagbà o fẹ́ pàdé àfà o fẹ́ pàdé àwọn ọba o bọ́ bàtà ni lọ́wọ́ àkóbàtà ẹ̀dá ni so wọ́n ní gbogbo eléyìí gbogbo jẹ́ngànjẹ́ngàn yìí ni wọ́n ti à ń ṣe ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ ẹ̀yin náà lọ kà
bàbá wa ní wàkúlù máa tábùkọ̀ fi nàìjíríà lè yá o mọ̀ gbogbo ohun tó ṣẹ́kù nínú nàìjíríà lónìí mínú àdáàtì kọ́lì nìhal níbi àwọn àṣà pé ká bọ́ bàtà sílẹ̀ lìtàhíyà fún ká fi kíyàn áwìlì mbìtọ́ àbí ká dọ̀bálẹ̀ áwì sujud àbí ká forí kanlẹ̀ àmọ́mọ̀lẹ̀ akábírì áwìlì mùlúkì níwájú àwọn lọ́balọ́ba àbí níwájú àwọn àgbàlagbà àbáwọn ọba innama hiya min rawasibil jahiliya nínú àwọn tí àìgbà ìmọ̀ kan ṣẹ́kù sí wọn lára ni allati ma anzalallahu biha min sultan eléyìí tó ṣe pé ọlọ́run ọba ò sọ nǹkan kan kalẹ̀ fún wa kò sọ pé ká ṣe ọlọ́run ọba kò sọ nǹkan kalẹ̀ pé ẹ dọ̀bálẹ̀ ẹ máa kúnlẹ̀ ọlọ́run ọba ò sọ bẹ́ẹ̀ bali yamin nazawati shayatin wọ́n ní eléyìí nínú àwọn tí ṣàyètọ́ọ̀nì tó dálẹ̀ fún wọn ni pé kí wọ́n máa ṣe wàṣàwátì salatin àti ìfẹ́kúfẹ́ àwọn ọba àwọn alágbára alẹ́dínà náà sọ̀bù àǹfùsà umahali atan yorùbádúnà mindúnilá àwọn tí wọ́n sọra wọn dọ́lọ́n tí wọ́n fẹ́ káwọn èèyàn máa sìn wọ́n lẹ́yìn ọlọ́run àwọn ni wọ́n dá nǹkan yìí lẹ̀. So wàjáàlì wọn là máa wù àwọn àáfàá tó dẹ̀ tún yẹ kó tún correct wọn àwọn náà tún dé wàstàsínúhà badalan min an yastankiruha àwọn náà tún sọ pé ó dáa bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ní tó yẹ kí wọ́n gbógun tì kí wọ́n kọ̀ wàtàbàrúhà adaban wọ́n sì ń sọ pé ẹ̀kọ́ èèyàn fi lẹ́kọ̀ọ́ ni wàtàwádọ́àn ìtẹríba ni badalan min an yàtàbìrúhà dhillatan wàjúhálẹ̀tẹ̀n wàkúfúrọ̀n tó rọ́pò wípé tó yẹ kí wọ́n ó fi mọ̀ pé ìyẹpẹrẹ lásán ni o àìmọ̀kan ni o ìṣekèfèrí ni o ní tó yẹ káwọn àfáà yóò sọ fún wọn nìyẹn kí wọ́n lé wọn kúrò ńbẹ̀ àwọn náà wọ́n tún sọ̀pọ́tì wọn lórí ẹ̀ pé kò sí tó burú ńbẹ̀ kámọ̀tẹ́ ẹ̀ rí i pé àwọn tó jẹ́ kíní yẹ kó máa exist títí dè ní àwọn àfáà yẹn ni àwọn àfáà jakujaku yẹ tí nǹkan kan ò yé nínú ẹ̀sìn tí wọn ò kéwú tí wọn ò mẹ̀sìn tí wọn ò mọ̀ nǹkan kan so tí wọ́n sá mọ̀ torí pé àwọn èèyàn ti ń pè wọ́n láàfáà àwọn náà ti sọra wọn di àfáà so àwọn eléyìí àwọn ni wọ́n ń ṣe o so bàbá ní kìí ṣe nǹkan tó dáa rárá o so nínú àwọn àfáà tó kọ́ iná ni àwọn náà wà o so bàbá sọ ọ̀rọ̀ rẹpẹtẹ so ẹ tún lọ wo ibi kan wà tó ń pè ní kọ́líù ní hall wọ́n dá sí lọ́tọ̀ ni àlèǹbìtọ́wù wọ́n dá sí lọ́tọ̀ ni àwọn àkọlé oríṣiríṣi ni ló pọ̀ tí wọ́n ṣe wọ́n wá ní làkọ̀dé hárọ̀balẹ̀ ńlá mọ́hu àádátàlẹ̀ ìbìtọ́ ìfílẹ̀ àwùsátìlì ìsìlámì yàtìbí nàìjíríà wọ́n ní ẹ̀rí àwọn àáfàá ẹ̀sìn gidi wọ́n ti já àṣà ká máa dọ̀bálẹ̀ ní àárín gbùngbùn ìsìláàmù nílùú nàìjíríà wọ́n ti já lógún wípé ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ mọ́ wàlámùtàbùkọ̀ ilá indalikufaari so àṣà yìí kò sí sẹ́kùn bí kankan jọ̀dọ̀ àwọn kèfèrí lọ wàhíńdà bá dìmọ̀ sí yíyìn àti ní ọ̀dọ̀ apá kan lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì alẹ́dínà yàtàlítúnà bìlìkùfà àwọn tán mìsì pọ̀ papọ̀ pẹ̀lú àwọn kèfèrí alẹ́dínà kánú àléhà àwọn kèfèrí tó jẹ́ pé orí ẹ̀ gan làwọn kìrìsìtẹ́nì náà wà kèfèrí làwọn náà wàlá yazaluna yahtafadhuna biha wọn ò yẹ wọn ò gbò lẹ́nu tó ń mójútó pé àfi káwọn máa dọ̀bálẹ̀ káwọn máa kúnlẹ̀ kàṣíárì tàdémìl hàdùmá wàsàlátìn wàlúmọ̀rọ̀ so gẹ́gẹ́ bíi pé ìyẹn ni àṣìá wípé àwọn fi ń gbé àwọn ẹni ńláńlá àwọn fi ń gbé wọn ga àwọn ọba àwọn alágbára àwọn aláṣẹ thumma sọ̀rọ̀ mínàlì jahiliyati thaniya labátún padà sí oko àìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ àìmọ̀kan àkọ́kọ́ tí Islam ti gbọ̀nù àwọn bá tún padà síbẹ̀ nílùú Nàìjíríà so bàbá ní sọ in tó dáa in tó yẹ wá òun náà ní ká kúrò ń bẹ pé àṣà àìmọ̀kan nìyẹn o àwọn sì kọ́ àwọn gbógun tì í ṣùgbọ́n náà àwọn tó ṣe pé wọn ò lágbára láti ṣe so èèyàn lágbára lórí àwọn èèyàn tiẹ̀ ní o òun ò lágbára láti ṣe ju bí òun ṣe ṣe yìí lọ bàbá dàmú ní àwọn kọ́ àwọn gbìyànjú so àwọn sì wà lára àwọn àáfàá tó ti pé nígbà yẹn tí ìgbà náà ó le gan so ṣùgbọ́n àwọn wà lára àwọn àáfàá tó ṣe yí pé wọ́n kọ̀ inú àwọn àfáà tó kọ́ ni àwọn wà so táwọn ò sì yọnu sí ṣíṣe rẹ̀ ṣùgbọ́n tọ́ àwọn tó bá wà ń ṣe wọ́n wá mú àdísì wá pé òjíṣẹ́ Ọlọ́run ní rọ́fù àni ummati àlùkọ́tọ̀ wà nìsíyàn wọ́n ti gbé kúrò fún àwọn ìjọ mi àlùkọ́tọ̀ mistake àwọn tó bá ṣe mistake ṣe Ọlọ́run foríjìn wà nìsíyàn tí wọ́n gbàgbé ṣe wá mọ̀ síta kìrọ́hù àti ohun tí wọ́n jẹ́ èèyàn ń pa ṣe
so pé so nínú àwọn wọ́n ń jẹ́ àwọn èèyàn ń pa ni so àwọn ò sí ní ara wọn. So subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Abẹ́lọ́wọ̀n ọba àlá kọ́lọ́wọ̀n bá kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́wọ̀n bá kó yọ́nú sí wa. So òun náà ni gbogbo wa náà ti gbọ́ yìí àti rí bàbá wa Ádámù ni àwọn ni wọ́n sọ pé àṣà yìí kìí ṣàṣà tí ó dáa nínú tírà wọn tí í ṣe al-Islam wa taqalidul jahiliya tí bàbá wa Ádámù ṣe ni wọ́n ti sọ àwọn ọ̀rẹ́ tá àti ẹ̀ lè ka nǹkan kan ọ̀rọ̀ ń pọ̀ ń bẹ tó lágbára tí ì lè ka nǹkan díẹ̀ kékeré báyìí náà ni mo kà ń bẹ. So kọ́lọ́wọ́n ọba àlá kó bá wa san àwọn bàbá yìí lẹ́san. Bẹ́ẹ̀ máa ní bàbá wa Kàmọ́dí wọ́n tó bá ti wo fídíò yẹn lọ wo orí wọ́ọ̀lù mi ní Facebook Ọpẹ́yẹmí Mutohir tẹ kó lọ wo orí wọ́ọ̀lù mi wà bá fídíò bàbá wa Ádámù wọ́n sáà lọ síbi táwọn fídíò wà tẹ fídíò wà á rí ní tí àwọn bàbá bó sì jẹ́ pé orí péjì mi náà ni wà á rí ń bẹ̀ al-Islamu dinuna al-Islamu dinuna ní péjì mi wà á rí ń bẹ̀ gbogbo ẹ̀ ni mo kó síbẹ̀. So àárí tí àwọn bàbá wa Alhaji àgbà Sheikh Kamaldeen Al-Adabi rahimahumullah kọlọba kó bá wa kẹwọn ẹ̀rí pé ẹni gbọ́ lẹ́nu wọn ò ní sọ yẹ pé iṣẹ́ táwọn bàbá ṣe wọn ò ní sọ yẹ àfi in tí ò da wọn wà mọ́ sọ pé àwọn bàbá yẹ ló ṣe irọ́ náà ń pa mọ́ àwọn bàbá yẹ tọ́lákọ̀ọ́rẹ́ wọn la rí ọ̀rọ̀ wọn la gbọ́ yẹ so irọ́ ni wọ́n ń pa àwọn bàbá yẹ bó súnà gidi náà orí súnà Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n dúró sí hálù súnà làwọn bàbá sálàfí làwọn bàbá abẹ́lọ́wọ́n bá aláàkọ́lọ́ba kó bá wa sàlékún ìkẹ́ wọn kọ́lọ́ba kó bá wa yọ́nú sí wọn gbogbo àwọn táwa ń ké ó ní ìsìn àwọn ọmọ kéékèèké ẹ jẹ́ kí ká tètè ká múra sẹ́kọ̀ọ́ wa ká kẹ́kọ̀ọ́ kó yanjú ká sì gbé foundation ẹ̀kọ́ wa ibi tá à ń lọ gangan ni pé gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ a fẹ́ fi gbọ́rọ̀ Ọlọ́run ọba yé ni a sì fẹ́ fi gbọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam yé. So ibi gọ́ọ̀yà wa nìyẹn o wàsílà ni à ń kọ́ lárúbáwá à ń kọ́ gbogbo wàsílà nìyẹn ibi wo ni bó wá ní gọ́ọ̀yà ni pé láti fi gbọ́ àlùkùránì yìí láti fi gbọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam yìí kọ́lọ́run ọba àlá kó fàlùbáríkà sí mọ́ wa gbogbo ohun tí ó wàá gbé wa tá a fi kọlu ọgbà Ọlọ́run torí pé nítorí sí Ọlọ́run bá sọ ó ti di ohun tó jẹ́ pé àmójútó tá a gbọ́dọ̀ tayọ rẹ̀ tá a gbọ́dọ̀ kọjá rẹ̀ a gbọ́dọ̀ ṣàṣe ètò a gbọ́dọ̀ ṣàṣe jù ibi tí wọ́n bá fi wá sí ni ká dúró sí. So kò wá sẹ́nì kankan tó ní authority lórí wa tó lè wá lè sọ nǹkan fún wa tí tó bá ti tako tọlọ́run tó tako ohun tànà bí sọ àákọ́rọ̀ wọn dà sí wọn lẹ́nu àwọn ò ní tẹ̀lé wọn. So àwọn èèyàn rẹ̀ làwọn tó ṣe pé yastami'una liqawla wa yattabi'una ahsana àwọn tí wọ́n gbọ́rọ̀ ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé ní tó dáa àwọn ni mùsùlùmí gidi o. Bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn àfáà káàfáà ó yẹ pé kátàkátà náà ni wọ́n sọ ẹ má tẹ̀lé tí wọ́n sọ o ẹ̀yin ẹ sọ pé kí lọ́lọ́run wí kí l'Ànábì wí òní ká tẹ̀lé o kọ́lọ́run ọba kó lè ṣàánú wa o. aqulu qawli hadha astaghfirullahi wa lakum subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.